ó sì ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣòro ẹ̀sìn. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí kí ló túmọ̀ sí kéèyàn ó jẹ́ ẹlẹ́sìn, kí ló túmọ̀ sí pé èèyàn jẹ́ ẹlẹ́sìn. Yá lọ sínú ìwé mímọ́ àwọn ọba kìíní orí 12 ẹsẹ̀ 27 sí ẹsẹ̀ 31. Kí ló túmọ̀ sí pé wọ́n pè yàn ní ẹlẹ́sìn, pé lágbájá yìí kì í ẹlẹ́sìn gbàgbọ́ ni, ẹlẹ́sìn gbàgbọ́ ni. Yá wò nínú àwọn eléyìí tí mo fẹ́ sọ yìí, ẹ̀yin tí ẹ̀ ń ṣe ẹ̀sìn gbàgbọ́ ni mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ àti bá àwọn olóòṣà sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣẹ̀sìn gbàgbọ́ àtàwọn ẹ̀sìn míì tó jẹ́ pé ẹ̀sọ́pọ̀ Ọlọ́run ni ẹ̀yin èso olóòṣà ń tiyín, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ìwé àwọn ọba kìíní orí 12 ẹsẹ̀ 27 ó ní bí àwọn èèyàn wọ̀nyí bá ń lọ rúbọ nílé Olúwa ní Jerusalem, ọkàn gbogbo wọn lè ti pa bẹ́ẹ̀ padà sẹ́yìn Rèhóbóámù olúwa wọn, wọ́n sì pa mí, wọ́n sì padà tọ̀ Rèhóbóámù ọba Júdà lọ. Ẹ máa gbọ́ ìrònú ọba kan ní o, Rèhóbóámù ọba Ísírẹ́lì ní o, ìrònú ẹ̀ ní o, Jeroboamu ní o, ọmọkùnrin tí Ọlọ́run kó ẹ̀yà mẹ́wàá lé lọ́wọ́ tó yà kú lọ ní Rèhóbóámù ọmọ Sólómọ́nì. Ẹ máa gbọ́ òun ló dẹ́sìn yìí lẹ́ẹ̀ máa gbọ́ o. Jeroboamu lọ gba àmọ̀ràn, ọba fi wúrà yá ère akọ màálù 2, ó sì wí fún àwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì, ó pẹ́ tẹ́ tí ń lọ rúbọ ní Jerúsálẹ́mù, ó tó gẹ́ Ọlọ́run yín tí ó kó yín jáde wá láti ilẹ̀ Íjíbítì nìyí. Sẹ́rí báyìí nísìn ní téèyàn bá ti pélẹ̀ tó bá lòun fi rúbọ tó ń tẹríba fún òòṣà ni, ṣùgbọ́n nídìí ẹ̀sìn gbàgbọ́, ó gbé ọ̀kan kalẹ̀ ní ìlú Bẹ́tẹ́lì, ó sì gbé kejì kalẹ̀ sí ìlú Dánì. Ọ̀rọ̀ yìí di ẹ̀ṣẹ̀ sí wọn lọ́rùn torí pé àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí lọ sí ìlú Bẹ́tẹ́lì àti ìlú Dánì láti lọ jọ́sìn. Òòṣà ni wọ́n lọ bọ o. Ẹ̀yin tẹ́ ẹ máa ń lẹ̀ lórí òkè táwọn bàbá kan ti ṣe, ẹ lọ́ wọn forí balẹ̀ ńbẹ̀, ẹ máa lọ pé kíní kankan, orí òkè gbá, orí òkè àwo, orí òkè kókó bàbá sásùn. Oní Jeroboamu tún kọ́ àwọn pẹpẹ ìrúbọ sí orí òkè káàkiri. Sẹ́rí báyìí ó sì yan àwọn èèyàn nínú gbogbo ìdílé tí kì í ṣe ìran ẹ̀yà Léfì láti máa ṣiṣẹ́ àlùfáà. Ẹlẹ́sìn àwọn tó bá ti jẹ́ ẹlẹ́sìn wọ́n sá ní nǹkan kan tán fojú rí. Ẹ̀rọ àwa tá à ń ṣe Ọlọ́run kò sí nǹkan kankan tá à ń gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run tá à ń bá Ọlọ́run kò sí nǹkan kankan tá à ń gbé kalẹ̀. Àwọn ẹlẹ́sìn ni wọ́n máa ń ní àgbékalẹ̀, wọ́n á ní nǹkan kankan. Gbogbo ẹlẹ́sìn ló máa ní nǹkan kankan tí ó máa forí balẹ̀ fún. Àwọn aláwọn àṣà kan, wọ́n á ní àwọn ìrúbọ kan, wọ́n á ní àwọn nǹkan tí ò nítumọ̀ wọ́n máa ṣe. Bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù àpọ́stélì gan àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú Bíbélì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí. Jẹ́ pé wọ́n ti tẹ̀lé àwọn ìlànà àwọn bàbá, Jẹ́ kí n ka ẹ̀rí Pọ́ọ̀lù àpọ́stélì fún ẹ nínú ìwé Iṣẹ́ àpọ́stélì orí 26 ẹsẹ̀ 5. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 26 ẹsẹ̀ 5. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 26 ní ẹsẹ̀ 5. Ẹ gbọ́rọ̀ Ọlọ́run. Ó ní ó ti pẹ́ tí wọ́n ti mọ̀ mí, bí wọ́n bá fẹ́ wọ́n lè jẹ́rìí sí pé ọ̀nà àwọn Fárísì ni mo tẹ̀lé nínú ẹ̀sìn ìbílẹ̀ wa. Ọ̀nà yìí ló sì le jù. Ṣé gbọ́ báyìí? Pọ́ọ̀lù àpọ́stélì ẹlẹ́sìn Júù ni, alákatakítí ni nínú ẹ̀sìn yẹn. Òun náà ti fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ó ti gbàwé àṣẹ lọ́wọ́ ìjọba àwọn aláṣẹ àwọn ẹlẹ́sìn wọn pé gbogbo ẹnikẹ́ni bá gba Jésù kó máa bẹ́ wọn lórí, kó máa sọ wọn lókùúta. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn ló máa ń fẹ̀mí èèyàn ṣòfò. Ẹ̀sìn ló máa ń fẹ̀mí èèyàn ṣòfò. Mo ń bọ̀ wá ṣàlàyé àwọn ewu tó ń bẹnu ẹ̀sìn fún yín. Á ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ gbọ́ báyìí, ẹ̀sìn Júù ni o, ló ń ṣe o pé akíkanjú ni pé ẹ̀sìn ìbílẹ̀ wa ni. Ó lọ́nà yìí ló le jù
ẹ jẹ́ tún wá ẹ tún jẹ́ ká tún wò ó tún wá sọ nínú ìwé Gálátíà orí 1 ní ẹsẹ̀ 13 Gálátíà orí 1 Gálátíà orí 1 ní ẹsẹ̀ 13 ẹgbọ́n tí alàgbà yìí ń sọ ẹ̀rí ló ń sọ ẹ̀rí gbogbo àwọn kan jẹ́ ẹlẹ́sìn náà gbọ́dọ̀ ronúkúwàdà kí wọ́n gba ìyìn rere Jésù Kristi. Ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé àwọn ẹ̀mí òfurufú lẹ̀ ń bọ́ ṣọ́ọ̀ṣì yẹn, àwọn ẹbọranú lẹ̀, àwọn ẹ̀mí inú omi ẹ̀yin àti wọ́n jọ ń ṣe papọ̀ ẹ pé olóòṣà lẹ́yìn náà ó níbi tẹ́yìn àtàwọn olóòṣà ti ń pàdé táwọn olóòṣà táwa bá ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ a máa sọ pé ẹ wo ẹgbẹ́ ní sọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ yín náà Ọlọ́run kan náà lájọ ń sọ níbi tá a ti jọ ń pàdé ẹ gbọ́rọ̀ Ọlọ́run ẹ gbọ́rọ̀ Ọlọ́run ẹ gbọ́rọ̀ Ọlọ́run ní tòótọ́ ẹ ti gbúrò wà mí ní àtijọ́ nígbà tí mo wà ní ẹ̀sìn ti Júù ẹ ti rí nísìn ẹ̀sìn Júù wà Ọlọ́run kọ́ ló dálẹ̀ àgbékalẹ̀ èèyàn ní àgbékalẹ̀ èèyàn pé mò ń fìtínà ṣe gbọ́ báyìí ó ní mò ń fìtínà ìjọ Ọlọ́run ju bó ti yẹ lọ gbogbo àwọn ẹlẹ́sìn náà máa ń fìtínà wọ́n máa ń fìtínà ó fẹ́ gbọ́rọ̀ yìn rere wọn kì í fẹ́ gbọ́rọ̀ Jésù wọn kì í fẹ́ rọ́mọ Ọlọ́run wọn kì í fẹ́ rí ikọ̀ Kristi gbogbo ẹni bá ti ń wàásù Kristi lọ̀tá wọn bẹ́ẹ̀ ni kì í ṣe inú àwọn ẹ̀sìn tó wà ń ta kódà inú ẹ̀sìn gbàgbọ́ ó jẹ́ pé ṣọ́ọ̀ṣì yín ó lójú ẹni tó lè wàásù ń bẹ tẹ́ ẹ bá lọ́mọ kan tó bá rí ìmọ́lẹ̀ ìrere tó bá ti sọ̀rọ̀ kan tó ti kan ẹ̀sìn yín léèwọ̀n láyé ẹ̀ẹ́nìjó gorí àga wàásù yín mọ́ tó bá ṣeé ṣe gan bá jẹ́ yín lẹ́bi tẹ́ ní gbogbo èròjà ayé ẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ lè gbẹ̀mí ẹ̀ ní tó wà nú ẹ̀sìn nìyẹn torí náà ti gbúrò ìwà mi látijọ́ nígbà tí mo wà nú ẹ̀sìn ti Júù pé mo fìtínà ìjọ Ọlọ́run ju bó tiẹ̀ lọ mo sá gbogbo ipá mi láti parun sẹ́ẹ̀rí mo sá ipá mi láti parun tá lẹ́lẹ̀sìn jáka Tímótì kejì orí 3 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5 tá lẹ́lẹ̀sìn àwọn ẹlẹ́sìn àwọn náà wọ́n á láfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n wọ́n á ṣe agbára tó wà nú ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn náà máa ní àfarawé ìwà bí Ọlọ́run Tímótì kejì orí 3 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5 gbọ́ ó ní ọ̀dàlẹ̀ jàǹdùkú àwọn tó jọ ara wọn lójú púpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn fàájì dípò kí wọ́n fẹ́ràn Ọlọ́run ní òde ara wọn dàbí olùfọkànsìn ṣùgbọ́n wọn kò mọ agbára ẹ̀sìn tòótọ́ ìyẹn ni pé agbára ìwà bí Ọlọ́run kò sí inú wọn wọ́n á máa lọ ṣọ́ọ̀ṣì mọ́ ọ̀dàlẹ̀ ni wọ́n jàǹdùkú ni wọ́n ẹlòmíì á máa jànú ṣọ́ọ̀ṣì àwọn olóyè dìkùdìkù ṣọ́ọ̀ṣì inú wọn náà kan tó bá yọ ẹsẹ̀ wọn fà yọ tó bá yọ kan ìlera wọn lẹ́ta ń bẹ̀ náà jákujàku ń jàǹdùkú àwọn ni wọn a máa jọra wọn lójú ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wọn lọ́dà ẹ bá wọn sọ̀rọ̀ yín rere àwọn ọ̀sàgbèrè ìjọ ń tà wọn àwọn ẹ̀sìn náà àwọn ẹlẹ́sìn nìyẹn àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìn rere Jésù olóògbà olóòṣàgbèrè jọ ọ̀rọ̀ gbalana bẹ́ẹ̀ sọ ojú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́ bó ṣe máa ń rí fáwọn ẹlẹ́sìn yẹn ó ní dípò kí wọ́n fẹ́ràn Ọlọ́run irọ́ wọn fẹ́ràn Ọlọ́run o nǹkan tara wọn nìkan náà fẹ́ o ó ní lóde ara wọn láfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n agbára kan ń bẹ tí Jésù Kristi fún wa tá a fi di ọmọ Ọlọ́run agbára kan ń bẹ tá a ní tẹ́sù fi mọ̀ wípé a kì í ṣe tòun mọ́ bẹ́ẹ̀ ni agbára kan ń bẹ nínú ayé àwọn ọmọ Ọlọ́run nínú ayé àwọn àránṣẹ́ Ọlọ́run tá a jẹ́ tọ́ Ọlọ́run tẹ́sù fi mọ̀ pé eléyìí kì í ṣe tara kì í ṣe àwọn kò sí ó ti kó mọ̀lẹ́bí mi kì í ṣe ti tèmi kì í ṣe tèmi àwọn ẹlẹ́sìn ni wọ́n máa ń ṣe agbára wọ́n mọ̀ pé èèyàn máa ń gbọ́ ohùn Ọlọ́run wọ́n mọ̀ ẹlòmíín wa ọ̀pọ̀ yín lẹ́nu lọ́sọ̀ọ́sẹ̀ pé wòlíì ló ń darí yín tí wòlíì yín àwọn wòlíì yín sì rí àwọn wòlíì aláfọ̀ṣẹ àwọn wòlíì alágàdàgodo àwọn wòlíì wọ́n máa ń fi àdá fárun abẹ́ àdá kì í ṣe abẹfẹ́lẹ́ àdá àwọn wòlíì sáláàkì àwọn yẹn ló kó àwọn ọmọ ẹ sábẹ́ ọmọ tiẹ̀ tó wá gbà yẹn rere nítorí pé lóun ò tẹríba fún wòlíì ó sì pè fún intẹ́sì máa ń ṣe nìyẹn mo ń bọ̀ wá ṣàlàyé ewu tó wà ní ẹ̀sìn fún yín ó wà ní ẹ̀sìn fún yín so yẹ kó sẹ máa pẹ́ kúbẹ́kúbẹ́ sẹ kó máa la yájú lè kiri torí pé o fẹ́ gbàdúrà torí pé wàá ló láfarawé ìbẹ̀wà bí Ọlọ́run ó láfarawé ni
tógun bá dìde sí oléré tí wàá sá, tógun bá dìde sí olórí òkè tí wàá gùn. O lè wọ yàrá kó kúnlẹ̀ kó gbàdúrà, o lè dúró níwájú èèyàn kó bá Ọlọ́run sọ̀rọ̀ kọ́kàn ẹ̀ ó balẹ̀, nítorí pé ẹlẹ́sìn ni ọ́, torí pé ẹlẹ́sìn ni ọ́. Kí ni nǹkan tí à ń sọ fún fi hàn yín ni ó àwọn ẹlẹ́sìn? Jẹ́ n ka Hébérù orí 10 ẹsẹ̀ 11. Hébérù orí 10 ẹsẹ̀ 11. Àwọn àlùfáà máa dúró lójoojúmọ́ láti ṣe iṣẹ́ ẹ̀sìn wọn, láti máa rú ẹbọ kan náà tí kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nígbàkúgbà. Gbogbo akitiyan yẹn tó ń pè lẹ́sìn yẹn, gbogbo àwọn akitiyan yẹn wá gbọ́rọ̀ Ọlọ́run. Ntí ẹ̀mí mímọ́ tẹnu àwọn àpòstélì bá wa sọ àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ ẹni mímọ́ ni pé kí wọ́n ó ní ẹ̀sìn tó mọ́. Orí ibi kan ṣoṣo tí ẹ ti lè sọ pé ẹ mọ Bíbélì tẹ́ sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn tó tẹnu mọ́ ẹ̀ ó wà nínú Bíbélì jàre pé ẹ̀sìn tó tọ́ jẹ́ ń kà á. Ká tẹ̀ wá ṣàlàyé ẹ̀ fún ọ pé kì í ṣe ntẹ̀yìn èèyàn ń pè lẹ́sìn, Ọlọ́run ń pè lẹ́sìn. Èyí tí wọ́n ń pè ní pé wọ́n ń pè ní ẹ̀sìn tó tọ́ tí ò lábà wọn níwájú Olúwa, ó ní ká máa ṣètọ́jú àwọn opó, ká máa tọ́jú àwọn ọmọ aláìníyàá, ká fìfẹ́ hàn, ká fi tọ́jú àwọn òbí tá a ní ká tọ́jú wọn, àwọn opó ká tọ́jú wọn, àwọn ọmọ tí ò ní bàbá tí ò níyà ká tọ́jú wọn, káwa fúnra ara wa para wa mọ́ kó nu ayé burúkú yìí. Jẹ́ n ka Jákọ́bù orí 1, Jákọ́bù orí 1 ẹsẹ̀ 26 àti ẹsẹ̀ 27. Jákọ́bù orí 1 ẹsẹ̀ 26 àti ẹsẹ̀ 27. Bí ẹnikẹ́ni bá rò pé òun jẹ́ olùfọkànsìn, sọ gbọ́ báyìí nísìn, àwọn kan pè ní ẹlẹ́sìn. Àwọn ọmọ Ọlọ́run ẹ̀yin ṣe lẹ́sìn, a kì í ṣe lẹ́sìn. Olùfọkànsìn tí kò bá kó ahọ́n rẹ̀ níjànú, tanra rẹ̀ jẹ́ asán ní ẹ̀sìn rẹ̀. Ẹ̀sìn tí ó pé tí kò lábà wọn níwájú Ọlọ́run bàbá ni pé kéèyàn máa ran àwọn ọmọ tí kò ní òbí àti àwọn opó lọ́wọ́ nínú ipò ìbànújẹ́ wọn. N tá à ń sọ fún yín pé kí ènìyàn sì para rẹ̀ mọ́ láì lérí nínú ayé. Ntọ́lọ́run fẹ́ lọ́wọ́ wa ni Ọlọ́run ò wá ẹ̀sìn, kò dẹ́sìn ńlẹ̀, kò fẹ́ kẹ́nikẹ́ni ó máa ṣẹ̀sìn. Mo fẹ́ ká bá òun rìn. Bẹ́ẹ̀ ni alábàárìn lọ́lọ́run wá kì í ṣẹlẹ̀ sìn. Bẹ́ẹ̀ ni alábàárìn tá a bá bá rìn á fi wà jọ́, torí aláàánú lọ́lọ́run. Ó fẹ́ káwa náà dá láàánú. Tá a bá bá rìn là á fi wà jọ́. Mímọ́ lọ́lọ́run. Tá a bá bá rìn àwa náà mọ̀. Ọlọ́run tá à ń sọ yìí olóòótọ́ ni. Tá a bá bá rìn á jẹ́ olóòótọ́. Ìfẹ́ lọ́lọ́run. Tá a bá bá rìn á nífẹ̀ẹ́. Olóore lọ́lọ́run. Tá a bá bá rìn àwa náà ó dolóore. Ní tí wọ́n ń sọ fún wa nìyẹn. Ní tí wọ́n ń sọ fún wa ni pé àwa tá a jọmọ Ọlọ́run tá à ń bá Olúwa rìn. Ní tí Olúwa ń fẹ́ ni pé ká fìfẹ́ hàn. Àkọ́kọ́ òun lákọ̀ọ́kọ́ fẹ́ràn, a sì gbọ́dọ̀ fẹ́ràn ẹ̀ ju ẹnikẹ́ni lọ. A gbọ́dọ̀ fẹ́ràn ẹ̀ ju ohunkóhun lọ. Ìkejì tí ó ní pé ká fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Tá a bá wá fẹ́ràn rẹ̀, a ṣe ń tó tọ́ sí. Tá a bá fẹ́ràn èèyàn ẹlẹgbẹ́ wa, ń tá a fẹ́ kí wọ́n ṣe sí wa tá a lè gbà láàṣẹ fọmọnìkejì. Gbogbo kùrùkẹ́rẹ́ à ń lọ gbá, à ń lọ àwo, àwa gbé aṣọ ẹ̀sìn wọ̀, àwa di àwọn ẹrù ọ̀ràn lérí, àwa wọ àwọn aṣọ gbàgẹ̀rẹ̀ kiri ìlú, káwa máa ṣe wá pé ẹ kú sí Olúwa, ẹ múra ṣẹ́sìn o, àwọn tó gbẹ̀sìn lárugẹ, ẹ kó ń di èrè gbé, ẹ kó ń di èrè gbé, kò ní túmọ̀. Tẹ́ ẹ bá kú sínú ẹ̀sìn inú náà ọ̀run àpáàdì dẹ̀ ń lọ. Ó tọ́ mo sọ fún yẹn, Jésù mẹ́sìn wá sáyé. Ọlọ́run ọ̀dẹ́sìn rẹ̀. Ní tí Ọlọ́run fẹ́ ò ní pé ká bá òun rìn. Alábàárìn lọ́lọ́run wá, Ọlọ́run ọ̀wẹ́ lẹ́sìn. Tẹ́ ẹ bá wá bọ́ Ọlọ́run rìn, Jésù lẹ̀ gbà. Ẹ gba Jésù Kristi ni. Ó lè mi ní ọ̀nà, èmi ní òtítọ́, èmi ní ìyè. Ẹnikẹ́ni ò lè lọ́dọọdọ bàbá yóò ṣe nípasẹ̀ mi. Yá gbàdúrà. Ọba ògo ní forúkọ rẹ̀. A dúpẹ́ fún ọ̀rọ̀ tó rán yìí Olúwa. Jẹ́ kí ó yé àwọn èèyàn ju bí a ti sọ lọ. Ẹ̀mí mímọ́ tí ọ̀rọ̀ yìí lẹ́yìn káyàn ká dúpẹ́. Ògo ní forúkọ rẹ̀. Ayérayé pa wá mọ́ nínú agbára rẹ̀, fi ògo rẹ̀ bò wá. Ká máa lọ láti pàdé pa, yá tẹ̀lé ọ títí dé òpin. Yorí ọ̀fẹ́ fún ọkàn wa. Gbogbo àwọn àyànfẹ́ tá a jọ ń bá ọ rìn. Ayérayé níbi gbogbo tí wọ́n lè wà lágbàáyé, fi orí ọ̀fẹ́ kún ọkàn wa. A sọ fún àwọn èèyàn yìí pé ọ̀wẹ́ lẹ̀sìn, alábàárìn ló ń wá. Ayérayé lórúkọ Jésù jẹ́ á lè bá ọ rìn bó ti tọ́ àti bó ti yẹ. Ògo ní forúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.